فخرج النبي وقد عاض الله أبصارهم ونثر على رؤوسهم ترابا. النبي وبجد قولوا صلى الله عليه وسلم. jíjáde tí ó máa jáde bọ̀ yín wá ń fọ́n yẹ̀pẹ̀ yín fọ́n lé wọn lórí. كان في يده وهو يتلو ياسين إلى فأغشيناهم فهم لا يبصرون. Ànábì wá bẹ̀rẹ̀ sí ní fọ́n yẹ̀pẹ̀ lé wọn lérí. Yẹ̀pẹ̀ tó fọ́n sí wọn lérí ó ti ké Yásìn láti bẹ̀rẹ̀ dé ìlà فأغشيناهم فهم لا يبصرون. Ànábì wá ń fọ́n sí wọn lórí báyìí. nǹkan kọjá tiẹ̀ lọ ni. Ta ni bí ọ̀sá Asiri nínú Al-Qur'N? Asiri nù ọ̀kan tó nù máa fọ́n lé wọn lórí. فأغشيناهم فهم لا يبصرون. àwọn olówó wa wo lọ lọ síbítù tó wá lọ irú owó tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n ni kí wọ́n wá pé wọ́dú wá nǹkan yìí ẹ̀ṣẹ́ ẹ̀lẹ́ màmá kí ló ṣe yín àti ń bẹ yà inú ó tó sùn méjì wọ́n wá ní wọ́n fi wálẹ̀ ní ìjẹta àmọ́ wọn ò rí wa fi ilẹ̀ tó pé àwọn ọmọ mi wówó lọ́mú ìrí àlàyé èlò wọn wá lọ àti wá rí gbogbo ẹ̀ náà wá kù 30,000. wá wo iye owó tí wọ́n nílé kọ́ ọyọ 30,000 nù àìmọye 500 million tí bẹ́ẹ̀ lè rẹ̀. ààrùn olówó wà kan tó lọ síbítù lọ ṣàánú àwọn èèyàn. ẹ lọ síbítù òkèèrè yìí ẹ lọ wo nílé ọlọ́nà wọ́n wá bọ́ sábẹ́ kásíá wọ́n wá ta aṣọ torí àwọn èèyàn wọn tí ń bẹnu wọ́ọ̀dù wọ́n ta aṣọ wọ́n gbé kolopọ́ọ̀tì wá èyí tí ò gbé kolopọ́ọ̀tì wọ́n gbé gáàsì wá la ilaha illa bójú bá wá dé lóru níbẹ̀ ni wọ́n wà. ọ̀nà àbò làwọn olówó wá fi wá fẹ́ rà ánú wájú Ọlọ́run báyìí. ẹbẹ ni ó ti yẹ kí wọ́n discharge owó òpé èèyàn ni wọ́n gbé wá dìgbàdìgbà tí wọ́n gbé kalẹ̀ sórí bẹ́ẹ̀dì nígbà ẹrù Ọlọ́run kan sì dé ó ní kí ló dé tí wọ́n ti ṣe wọ́n kírítíkà báyìí wọ́n dókítà ní látàrí láti gbé wọn dé kọ́dà wọn ò tí yẹ wọ́n gbé àfikún wọn sanwó náà wọ́n láwọn kọ́ làwọn lọ sí bítù èló ni èló wọ́n ní gbogbo wọn tí wọ́n fi ṣe wọ́n ní wọ́n jẹ́ 1.5 ẹ̀mí la pé 3 million ní ẹ̀mí ni bàbá tí wọ́n ní wọ́n sọ pé ó sì délẹ̀ ó lè bá ń gbó ẹ ti ń ṣe mí náà nù. ẹ̀ńtọ́ lọ́wọ́n bá sọ́nù fala hadiya lahu kọ́sẹ́ tó lè fi mọ̀nàmọ́ láíláí. wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu. lẹ́yìn ọpẹ́ wa àwa ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ Ọlọ́run ọba tí ò lórogún ni. Al-Qa'il Ọlọ́run ti ń sọ báyìí pé fi hadisil qudsi nínú hadisi ni kùdìsí ní ti ń sọ fún Ànábì wa Muhammad àwọn bàbá wa ní hadisi kùdìsí hadisi ọ̀rọ̀ láàrin Ọlọ́run sí Ànábì Muhammad ni wọ́n pè bẹ́ẹ̀. haythu qala an-nabiyyu li-Washimi wọ́n á ní kí ló dé tọ́lọ́run fi ń sọ bẹ́ẹ̀ fún Ànábì Muhammad láàyè tí Ànábì Muhammad títí ń sọ fún liwashimi yìí títí ń sọ fún ẹrú kan ni òun ló gún Sayyidina Hamza pa ọ̀nà wo ló sì fi rí pa ni wípé gbogbo tí bá ti ń jẹ́ ẹrú lọ́kùnrin ẹrú lóbìnrin wọ́n ní ẹ má fọwọ́ kàn wọ́n ní ráìtì àti gbá wọn tí wọ́n bá ṣèṣe kún ó gbé wọn kú òun bẹ́ẹ̀ bí ìgbà tí àwọn jọ́nálìsì ń wà níbì kan wọ́n ní ráìtì àti kọ́fà wọn èyí ń lọ́wọ́ á lò ló fi gún Sayyidina Hamza pa. حيث قال النبي لواشمي لما أسلم nígbà tó wá gba ìsìlámù Ànábì wa ń wí fún Hashimi ẹrú náà tó pa Sayyidina Hamza. وقال أشهد أن لا إله إلا الله gbàrà tí ń jẹ́rìí pé mo ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run mo di mùsùlùmí lónìí tí ń wí bẹ́ẹ̀ gbàrà. اخرج عني Ànábì ní jáde lọ́dọ̀ mi jáde kó wájú mi. وغيب وجهك عني ìfẹ́ rójú rẹ mẹ́jẹ rójú rẹ mọ́. فقال الله تعالى ibẹ̀ lọ́lọ́run ti wá fèsì fún Ànábì wa Muhammad. إن الله لا يهدم ما قبله وما بعده Ọlọ́run ní èmi Ọlọ́run mo búra gbogbo àìdá tí wọ́n ti ṣe síwájú àtàìdá tí wọ́n ṣe sẹ́yìn èmi Ọlọ́run ti yá fi wọn mo ti wó fún ẹ pé kò sí nǹkan kan mọ́ ìwọ Ànábì foríjìn yọ́nú sí.
وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. àtúwọ́n jẹ́rìí pa Ànábì wa Muhammad bó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́hun ni òjíṣẹ́ Ọlọ́hun sì ní í ṣe. الذي لا يخلف ما قال الله له. Ànábì tó ṣe pé gbogbo tọ́lọ́hun bá wí fún kò yapa Ọlọ́hun ní ìṣẹ́jú kan rí má ṣe yí Ọlọ́hun Ànábì ò ní débẹ̀ ṣèyí tọ́lọ́hun bá wí Ànábì ó ṣe yún. صلوا على رسول الكريم. wọ́n ní ẹjẹ́ àtọrọ ìkẹ́yìgẹ̀ bójíṣẹ́ ńlá alápọ̀nlé ní. وعلى أهله. kíkẹ́ náà máa bá wọn ará ilé rẹ̀ náà. وأصحابه. kó máa bá wọn sàhábà rẹ̀. وسلم. àtàláfíà ara. أما بعد. lẹ́yìn náà. عباد الله. àwọn ẹrú sí Ọlọ́run. خطبتنا اليوم. ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímà tòní. تدل على الهجرة. wọ́n ní yóò máa dá lórí hijira. كما كنا عليه في أسبوع الماضية. wọ́n ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé òun náà là ń bá bọ̀ lọ́sẹ̀ tó lọ. في سنة 11. wọ́n nígbà tó di ọdún kẹwàá tí wọ́n gbà nábì dìde ọdún náà lọ Tọ́ífà tí wọ́n lẹ̀ lóko lẹ́yìn ìgbà tó lọ Tọ́ífà tó darí náà. أكرمه الله. Ọlọ́run wá pa nábì Muhammad بالإسراح والمعراج. ipe ọya máa ṣe ìsìráhì wal mi'raj máa bọ̀ wádùn èmi Ọlọ́run wáwò èmi tí mo rán ọ́nṣẹ́ gan tí wọ́n ń torí rẹ̀ ń jí ọ́n yà wáwò èmi tí mo rán ọ́nṣẹ́ tí wọ́n ń torí rẹ̀ sí ọ́n tùtà wáwò mi kò rí mi. أكرمه الله بالإسراج والمعراج. Ọlọ́run wá pa nábì lé pẹ̀lú ìsìráhì wal mi'raj ipe máa bọ̀ معنى wádùn الإسراح wọn á ní kí là ń pè ní ìsìrá kí ni túmọ̀ rẹ̀. هو توجه النبي ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. wọ́n ní ìta ń pè ní ìsìráù òun náà ni ìdájúkọ ànábì wa Muhammad láti masalasi Mẹ́kà tó wà tí wọ́n dájúkọ masjidi al-Aqsa ó dájúkọ Jerusalem. wọ́n wá ní àwọn masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní wéètì púpọ̀ bọ́ bá kí àsùbá ní masalasi Mẹ́kà wọ́n kọ fún ọ wípé àsùbá tó kí ó kí àsùbá nígbẹ̀ ẹgbẹ̀rún ọdún méjì àsùbá ẹ̀yọ̀ kan ni o wọ́n rò pọ̀ lọ fún ọbẹ̀ bọ́bá sá àyílà náà ló kí wọ́n rò pọ̀ lọ fún ọbẹ̀ láàdọ́ọdún méjì 2000 years lọ́gbà kò fi kí àsùbá bọ́bá wá ṣe ti Medina 1000 bọ́bá wá ṣe ti Jerusalem tá ànábì lọ wọ́n wá fún ọ ní ládàá 500 pé ó kí àsùbá lọ́nà 500 years ń jẹ́ sí pé Ọlọ́run ọ̀wẹ́ nìkan kọ́kọ́ wọná ó kí àsùbá lọ́nà 1000 years èló lè yíò ẹgbẹ̀rún kan ọdún ló fi kí àsùbá ládàá rẹ̀ ni wọ́n kọ̀ kalẹ̀ fún lórí àsùbá àjọ kan ti Madina nù bọ́bá ṣe ti Mẹ́kà ni wọ́n kọ̀ kalẹ̀ fún wípé ó kí àsùbá lọ́nà ẹgbẹ̀rún méjì ọdún ládàá tí wọ́n kọ̀ kalẹ̀ fún lórí ẹyọ kan ẹ wá wòye jẹ́ ń tọ́ lọ hajj kí bọ́bá wá jẹ́ pé ti Jerusalem ní 500 ilé lẹ́yìn wọ́n ló kí àsùbá lọ́nà 105 ọdún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún. akarabakallah 500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún. lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún iná wọn ló fi kí. لما روي أنه قال بيننا أنا في المسجد الحرام في الحجر عند البيت. akarabakallah sa. لما روي أنه قال. nígbà tí wọ́n gbà wá pé ànábì gẹ́gẹ́ fúnra rẹ̀ ló sọ̀rọ̀ yìí. بين أنا في المسجد الحرام في الحجر عند البيت. ó nígbà tí mo wà nù mọ́sálásí haramu tó jẹ́ ti Mẹ́kà níbi tí omi ti ń sun tá à ń pè ní hijiri Ismaila ibẹ̀ ni mo wà láàrin ìgbà tí kí n sùn kí n yajú. بين نائم واليقظان. láàrin ìgbà tí mo rọra sùn díẹ̀ tí mo sì yajú. إذ أتاني بالبراق. ẹ má àwọn bàbá wa ní mọ́jọ́ dààmú rẹ̀ bọ́ bá fẹ́ tú kìí ṣe pójú oorun là ànábì bá lọ o ànábì ti yajú ọ̀rẹ́dì ànábì ti yajú ọ̀rẹ́dì ní Jìbìrìlù wá gbé bùrọ́kù dé àṣẹ́yìn tó bá ní òsì jíra ó ní kò sí ti ń jẹ́ bùrọ́kù ànábì Muhammad. إذ أتاني بالبراق بعد صلاة العشاء. ànábì ní tí wá ń wí lẹ́yìn ìgbà tá a kírun ìṣá ìtàn ní Jìbìrìlù dé pẹ̀lú bùrọ́kì. فأسرى به. ó sì mú mi rìn ó dọ̀
wa sallaytu ma'a al-anbiya. àwọn bàbá wa ní ká lè gé pépèpé ó nígbà tí mo dé ìsìráhù tí mo dọ́dọ̀ ọlọ́run tán mo kírun pẹ̀lú gbogbo àwọn ànábì ọlọ́run. li qawli Allahi ta'ala. ní gbólóhùn ọlọ́run ọba tí ń sọ báyìí pé linuriyahu min ayatina. ìwà tá a níwà ànábì ọ̀hún wá kó o lè rí àwọn àmì wa ní Musa ni Isa ni Ìdírísù ni Yahaya ni gbogbo àwọn ànábì ni gbogbo àwọn àmì lóríṣiríṣi ni. linuriyahu min ayatina. láti lè fi pé kó rí àwọn àmì wa. atrukuhu lish-shahrihi. àwọn bàbá wa ní ọ̀rọ̀ ìsìráhù wal mìírájì wọ́n ní kèsè bẹ̀rún là ń lọ lónìí á fi ilẹ̀ kéèdósù rẹ̀ tẹ́ ma gbọ́. ma ma'na al-mi'raj. wọ́n wá ní kí ni ìtumọ̀ mìírájì gangan. huwa su'uduhu ila al-'alam al-'ulwi. wọ́n wá ní ìtumọ̀ rẹ̀ ní pé gúngún òkè ànábì lọ sí ìsẹ̀mí ayé mi tó ga iná ni à ń pè ní mìírájì ìsẹ̀mí ayé mi tó ga. وفيه فرصة الصلوات الخمس. wọ́n níbi tá a wá wí yìí ibẹ̀ ni wọ́n ti ṣe ọ̀ranyàn ní ìrun wákàtí márààrún tí wọ́n ti ṣe lọ́ranyàn fún un. وعلمه جبريل الصلاة وأوقاتها. àmọ́ jìbìrìlù òun náà lọ́kọ́ bí yóò ṣe máa kírun bó ṣe máa kírun ní bẹ́ẹ̀ ṣe máa dúró ní bó ṣe máa gbọ́ lọ́hun tóbi ní àsìkò wo là á sì ń kí i. àṣẹ ìrun ní àsìkò ẹ̀gbọ́n ìrun ní àsìkò ẹ̀mẹ́jọ dàrú mọ́ wa lọ́wọ́. nǹkan kan ò sì ju irun lọ kò sí tó ju irun lọ kìtẹ̀síbá mi yí o 250 million ni mo sín síbẹ̀ bí n bá ti lè ṣe la ilaha illallah 250 million kìí ṣe ẹgbẹ́ ẹ̀rùn ìrọ̀lọ̀ ń pa kò sí tó ju irun lọ irun la wá kí láyé Allah. وفيه فرصة الصلوات الخمس. ibẹ̀ ni wọ́n ti wá ṣe lọ́ranyàn yìí pé ìrun wákàtí márààrún ẹ máa kí. وعلمه جبريل الصلاة وأوقاتها. kì í wá ṣe pọ́lọ́hún nígbà tí ànábì ti ní àáfà jìbìrìlù làwọn bàbá wa pè láàfà ànábì jìbìrìlù ni wọ́n ń kọ́ ẹgbẹ́ bó ṣe kí ni bó ṣe kí ni bó ṣe ṣe ní bó ṣe ké fátíà ní àsìkò tó sì máa kí ni. فقال أبو بكر. Abubakar wa sọ̀rọ̀ nígbàtà nẹ́bí dé tó wí fún gbogbo ìlú bí mo lọ bí mo ṣe bí àwọn tó ń wá wò pé lẹ́nu alẹ́ sásùbà lọ́lọ́bẹ̀ ń lọ sí padà dé Jerusalem tó jìnà sí Maka iná lọ́lọ́lọ́ dé. إن كان قال لقد صدق. Abubakar wa ni bàbá ṣe pé ń tẹ́ ló wínú òdodo lọ sọ tó lódodo ni. ẹ̀rí ọgbà nẹ́bí gbọ́ Abubakar gbogbo ń tà ní ìbá sí ọgbà pé kìí ṣe rọ́ kìí ṣe rọ́ èmi yín nìsín ìgbọ́lọ́wọ́n bá gbọ́ wa ọmẹ́hẹ̀ gbígbọ́lọ́wọ́n bá gbọ́ wa tọ́ mẹ́hẹ̀ ní ká kọsẹ̀ ká pé àfikún padà alís ní ilé ìbá ẹni tí ń wà lọ ìgbọ́lọ́wọ́n ọba gbọ́n gbọ́lọ́wọ́ sẹ́kù sí inú ara gbé yẹn kọsẹ̀ lásátọ́wọ́ ní ọjà tá ń lọ ọ̀rọ̀ yìí lè ríra bá a sì ríra kò lè lérè ẹsẹ̀ tí mọ́kọ̀ yìí èmi sábà akọ ẹsẹ̀ ó lọ máa wá kọ àwọn ẹ̀bọ̀ kéékèèké nù. nǹkan àkọọ́là lákàdé sọ́dà ọ̀. bó bá jẹ́ pọ́rọ̀ tẹ wí yìí o ànábì ló bá wí bẹ́ẹ̀ jáde pàápàá òdodo ló sọ. wọ́n fi yá sí sànà. wọ́n wá nínú ọdún yìí gangan ẹ máa dé ó di méjì mẹ́ta o nínú ọdún yìí iná ni wọ́n lẹ̀ lóko ní tọ́yífà ìgbà tó darí tọ́yífà nínú ọdún náà lọ́lọ́run ní máa ṣe Isra wal Mi'raj bọ̀ wọ́n wá nínú ọdún náà gangan. bada islamul ansar. wọ́n ní náà làwọn ansọ́rù ìgbà ìsìlámù wọn àwọn ará Madina iná lọ bẹ̀rẹ̀. qaddama Makkah sitatun nafarin min arabi. wọ́n nínú ọdún yasribal hajj. akaramakala wọ́n nínú ọdún náà làwọn mẹ́fà wá láti Madina wọ́n wá ṣe hajj ní Maka bó ni wọ́n ṣe ń ṣe hajj Ànábì ètí ìrísẹ́ jẹ́ wọ́n wá ní bẹ́ẹ̀ ṣe ń ṣe hajj ńjọ́ náà lọ́hùn ìhòhò ni wọ́n wà wọn ò ní wẹ̀wù wọn ò ní wọ ṣòkòtò àmọ́ wọ́n mọ̀ pélé táwọn wá yìí
ilé agbára ni wọ́n mọ̀ wá tàwáfù ẹ̀ wọ́n mọ̀ rọ kiriká rẹ̀ kálukú ọmọ sọ tó bá fẹ́ mẹ́sẹ̀ ṣe ń jọ náà nù. fada'ahun nabiyyu ila al-islam. anabi wa rí i pé àwọn tí wọ́n wá ìwọ̀n yẹn sára àlù wa anabi wa pè wọ́n nbolẹ̀ tí wọ́n ní Madina ni anabi ni ẹ wá ṣe ìsìlámù. wa ila mu'awanatihi fi tabligh risalati rabbih. ó tún wá pè wọ́n síbi wípé ẹ ràn mí lọ́wọ́ iṣẹ́ tọ́lọ́hun rán mi ní kí n lè rí sí Ọlọ́hun jẹ́ ẹ ràn mí lọ́wọ́ débẹ̀ ẹkún mi. fa'aminu bihi wa saddaquhu. bá ànábì ṣe sọ fáwọn mẹ́fẹ̀ẹ̀fà bẹ́ẹ̀ ni wọ́n nígbàgbọ́ pẹ̀lú ànábì wa Muhammad wọ́n sì gbà lódodo. wa qalu. wọ́n wá ń sọ báyìí pé fima baynahum. láàrin ara wọn. wallahi. wọ́n ní afọlọ́hun búra. innahu nabiyyu. ànábì wọn ni o. alladhi qa'iduna bihi al-yahud. ànábì wọn ni o. ànábì tó ṣe yí pé Ìsá jíṣẹ́ rẹ̀ fún wa pé yóò wá òun ló dé yìí o. fala yasbiquna ilayhi. ẹnìkan kan wá ní gbáwájú rẹ̀ gba ìsìlámù nílùú tá a ti wá o tayọ àwa mẹ́fẹ̀ẹ̀fà yìí alákọ̀ọ́kọ́ gba ìsìlámù lọ́wọ́ ẹ̀. walamma raja'u ila biladihim. nígbà táwọn mẹ́fẹ̀ẹ̀fà wá ṣe híjírà àwọn tó ṣẹlẹ̀ yí pé wọn ọmọ Ọlọ́run àmọ́ wọ́n tàwáàfù bẹ̀ wọ́n ṣàdúrà wọn ti mọ̀ pé ńlé ńlá kan lọ jẹ́ nígbà tí wọ́n á padà lọ sílùú wọn. dhakaru li qawmihim dhikra ar-rasul. wọ́n débẹ̀ wọ́n dọ́rọ̀ ànábì Muhammad lẹ̀ àpàdé ẹnìkan nígbà tá a lọ lúru àgbà ìlówí ò gbà ìlówí. wada'awna ila al-islam. ìwọ́n á pè wá sójú ọ̀nà ẹ̀sìn Islam. fantashara dhikruhu fil mudin. ìròyìn ànábì wa Muhammad bó ṣe tàn káàkiri Madina nù. faqul istaghfiru rabbakum innahu kana ghaffara. wọ́n ní gbogbo wa ẹjẹ́ àtọrọ àforíjìn lọ́dọ̀ rẹ̀ aláforíjìn ni. alhamdulillahi rabbil alamin. ọpẹ́ tọ́lọ́run ọba ní ṣe ọba tó dá gbogbo àgbáńlá ayé. wassalatu wassalam ala rasulil karim. ìkẹ́ ìjọ Ọlọ́run kó máa bójíṣẹ́ ńlá alápọ̀nlé ni. wa ala alihi. kíkẹ́ náà máa bá wọn ará ilé rẹ̀. wa ashabihi. kó máa bá wọn sàhábà rẹ̀. wa sallim. àtàláfíà. amma ba'd. lẹ́yìn náà. wa fi sanati thaniyata ashara. nígbà tó di ọdún kejìlá tí wọ́n gbà nẹ́bì dìde ló jíṣẹ́ ọdún tó tẹ̀lé ọdún táwọn mẹ́fẹ̀ẹ̀fà wá tí wọ́n gba ìsìlámù lọ́lú wọn. qadima 12 rajulan min arabil madina. àwọn méjìlá tún wá dìde wípé ìdẹ́yìn mẹ́fà gbédé lọ́dún tó lọ yìí ẹ jẹ́ kẹwàá náà lọ. àwọn méjìlá tún wá dìde wọ́n wá wọ̀lú Mẹ́kà wá nínú àwọn Lárúbáwá Madina. fajtama'u birrasuli wa bayyana lahum bishurutil islam. wọ́n wá wá nẹ́bì títí nígbàtí ara nẹ́bì wọ́n jókòó wọ́n jọ sọ̀rọ̀ kí ni sẹ̀ríà ìsìlámù kí ni ìsìlámù ń fẹ́ ànẹ́bì wá sàlàyé rẹ̀ fún wọn pé ẹ ní pààyàn mọ́ o ẹ ní fobìn ṣe àlejò fẹ́nìkan mọ́ o ẹ ní ṣe báyìí mọ́ o ẹ gbọ́dọ̀ jalè o ẹ gbọ́dọ̀ ṣe ṣìnà o. فلما علمت قريش بانتشار الإسلام في المدينة. nígbà táwọn àwọn tí wọ́n takò ànábì tí wọ́n jẹ́ lẹ́bọ àwọn Kùrẹ́ṣì Mẹ́kà tí wọ́n rí i pé ọmọ yìí ìsìláàmù rẹ̀ yìí tó gbé dání yìí ó tún ti fọ́n dé Mẹ̀dínà wọ́n ti ń gbà lọ́wọ́ rẹ̀. شددت الأسى على أصحاب رسول الله. wọ́n wá bẹ̀rẹ̀ àgbákò sallallahu alayhi wa sallam. àgbákò gidi wàhálà gidi fìtínà gidi fún gbogbo àwọn tó bá gba ànábì gbọ́ ní Mẹ́kà gangan. فأمرهم بالهجرة. ọlọ́mbà ni ọyá ìwà ànábì gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ ni wọ́n ṣe إلى híjírà المدينة. wá ní wọ́n ṣe híjírà lọ Mẹ̀dínà ẹwù gbà tí àwọn bàbá wa ti ń bá a bọ̀ ọ́sẹ̀sẹ̀ wá kan híjírà Mẹ̀dínà nù. وأراد أبو بكر أن يهاجر. níjọ́ náà tí ànábì ní kí wọ́n máa ṣe híjírà lọ Mẹ̀dínà ó ti wà lára Abubakiri fẹ́ tẹ̀lé wọn lọ. فمنعه الرسول فبكى معه بمكة. Abubakiri fẹ́ lọ ànábì ní máa lọ wọ́n tẹ̀lé wọn rárá Abubakiri bá ń sunkún ní Mẹ́kà. ó fẹ́ràn Ànábì púpọ̀. látara àfẹ́ ọmọ ìyá rẹ̀ o lè dẹni tọ́lọ́ wọn mọ̀ sí tó fẹ́ fún ọ. Allah. látara ṣíṣe sùtá fọmọ ìyá rẹ̀ o lè dẹni ẹ̀kọ́ Ọlọ́run.
Abubakar olówó ni gbogbo tó ní ó sì ná Ànábì owó ní ọ̀nà tọ́yányán ni lójú ọ̀nà Islam. Ibi tá a ti ń wínú àwọn olówó wa ìjà ọ̀rẹ́ bàbá wa lábàtà kan bí ọlọ́run bá ń kí àfáà mi dáadáa. àmín. ìfẹ́ dákọ̀ ẹni ọ̀rẹ́ wọn ni yàwó ní bàlájí bá wọn ní gbòlò tí ń bọ̀ alìmọ̀kí olówó kó dé gbòlò tí ń bọ̀ wá sí rẹ̀ náà mọ́tẹ̀lé general ní tí ń bọ̀ kí ló wá dé tọ̀ omi ọmọ abọ́ lójú ọ̀rẹ́ wọn kí ló dé ká nìkan sí wá sí tó ní ń bá bá rí ká máa lọ wò wọ́n ni wọ́n wá lọ ìwọ̀n ń woríṣiríṣi mọ̀rẹ́ ni wọ́n kí páìpù bọ̀ ní mú báyìí wọ́n wá rọ ẹ̀kọ́ sí táwa sì mú síbí tá a fi mú kọ́nù ilé tiwa ó ní mọ̀rẹ́ ni wọ́n rán ó ní mọ̀rẹ́ ni tí wọ́n kásẹ̀ rí ókè gbogbo wọ́ọ̀dù ni wọ́n kiri ó ní mọ̀rẹ́ ni tí wọ́n wé láti ẹsẹ̀ wọ́n sì wé débi gbogbo báyìí wọ́n tún wá wé orí náà wọ́n wá ń pọ́ wà ń kíní kan kó mà ó lóun wá ń béèrè pé ẹni yìí wọ́n ti wé kalẹ̀ báyìí nísìnyí wọ́n ní wọ́n fẹ́ tọ́sẹ̀ kan òun làwọn mọ́nítọ̀ yìí ẹni tí mọ́nítọ̀ rẹ̀ wọn gbọ́dọ̀ dìde tọ́wá ti di pé kíní tẹ̀wọ́ tí ń ṣe báyìí wọn ò sí bẹ́ẹ̀ mọ́ ẹ̀mí ti bọ́nu ó ní gbogbo ẹ̀ lòun wá padà pé àwa sì ń pariwo pa lówó wọn ní wọ ọlọ́run òun dúpẹ́ wọn ọba lówó sáfún lálàáfíà tó ń fún yìí ìmọ̀ lọ síbítù ti ẹni àwọn olówó wa wo lọ lọ síbítù tó wá lọ irú owó tí ń bẹ lọ́wọ́ wọn wọ́n ni kí wọ́n wá pé wọ́dù wà nǹkan yìí ẹ̀ ṣe ẹ̀ǹlẹ́ màmá kí ló ṣe yín àti ń bẹ́yà inú ó tó sùn méjì wọ́n wá ní wọ́n fi wálẹ̀ ní ìjẹta àmọ́ wọn ò rí wa fi ilẹ̀ tó gbé àwọn ọmọ mi wówó lọ́mú èrí àlàyé èlò wọn wá lọ àti wá rí gbogbo ẹ̀ náà wá kù 30,000 wá wo iye owó tí wọ́n nílé kọ́ yọ 30,000 nù àìmọye 500 million tí bẹ́ẹ̀ rẹ̀ àrólówó wà kan tó lọ síbítù lọ́sàánú àwọn èèyàn ẹ lọ síbítù òkè yìí ẹ lọ wo nílé ọlọ́nà wọ́n wá bọ́ sábẹ́ kásíá wọ́n wá ta aṣọ torí àwọn èèyàn wọn tí ń bẹnu wọ́ọ̀dù wọ́n ta aṣọ wọ́n gbé kolopọ́ọ̀tì wá èyí tí ò gbé kolopọ́ọ̀tì wọ́n gbé gáàsì wá la ilaha illa bójú bá wá dé lóru níbẹ̀ ni wọ́n wà. ọ̀nà àbò làwọn olówó wá fi wá fẹ́ rà ánú wájú ọlọ́run báyìí ẹbẹ ni ó ti yẹ kí wọ́n discharge owó òpé èèyàn ni wọ́n gbé wá dìgbàdìgbà tí wọ́n gbé kalẹ̀ sórí bẹ́ẹ̀dì nígbà ẹrù ọlọ́run kan sì lè ní kí ló ní tí wọ́n ti ṣe wọ́n kírítíkà báyìí wọ́n dókítà ní látàrí láti gbé wọn dé kọ́dà wọn ò tí yẹ wọ́n pé àfikún wọn sanwó náà wọn láwọn kọ́ làwọn lọ síbítù èló ni èló a ní gbogbo wọn tí wọ́n fi ṣe wọ́n ní wọ́n jẹ́ 1.5 ẹ̀mí la pé 3 million ní ẹ̀mí ní bàbá tí wọ́n ní wọ́n sọ pẹ́lẹ́tọ̀ ó sì lélẹ̀ ó lè bá ń gbó ní tí ń ṣe mí náà nù ẹni wọ́n yọ owó bẹ́ẹ̀dì tí mo ti sùn ẹ bá ń gbé èkú wọn ò rí jẹ wọn ò rí mu òun ọ̀rọ̀ wọn dọ́gba àwọn ọmọ òun jẹ gbogbo wọn ti fọ́n ká òun náà wọn ò gbádùn tí ilẹ̀ tàná fi sùn wọn jẹ kankan owó dà wọ́n délẹ̀ ní tẹkọ́ndà kí ní omi tí wọ́n ní wọ́n ń fà fúnra bàbá fa kí ní yọkú lóyìn ara kí ní àgbọ́ ma ṣe yókù wọ́n nínú wọ́n ma lọ dé ẹ wá wo iye owó tí ń bẹ lọ́wọ́ àwọn aláṣẹ wa ẹ wo iye owó tí ń bẹ lọ́wọ́ àwọn olórí wa ẹ wo iye owó tí ń bẹ lọ́wọ́ wọn àánú wádà bó là wá ń lọ bẹ́ẹ̀ bá rí bí ìta ìjẹ́ bá tán ẹ̀yìn mọ́tẹ́ ń gbọ́ kútúbà ìta ìjẹ́ ni kó má ṣàfihàn bẹ́ẹ̀ bá rẹ̀ lómi ní sì tẹ́ bá ń bí ọ̀nà míì tí ọ̀dá yóò pé ẹ̀mí fẹ́ bọ́ lọ́rùn mi mo bẹ lọ́rùn ìmánì rẹ̀ ni strong tọ́ ọba tọrọ bára ó ti rówó oúnjẹ àárọ̀ padà lè rẹ̀ ṣẹ̀rí àná ó ti rí tó jẹ láàárọ̀ tó gbogbo ọ̀nà dí ó ti wá rú tó jẹ láàárọ̀ pé 2000 ní ó tó wà ó ti tó ó ti rí tó jẹ láàárọ̀ kìí ṣe kọ́ wá sọ díṣẹ́
àwọn alọ̀ wí bandéèjì wá fi kọ́rùn láì àti àwọn náà gágọ́rẹ̀ rìsíìtì ń bẹ lákùn mi bí bá ti pọ́wọ́ mi ò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti kí sàfún ẹ̀ pé isa bá a yọ rìsíìtì lóun fẹ́ yọ kò sí rìsíìtì kankan bẹ̀. ìnira ni ìwọ ọlọ́run wọ́n dàbí àsọ̀rọ̀ dé gbogbo ẹni tí ń gbọ́ nira nù ọlọ́run kánura kú fún wa. àmín. ẹ dákun ẹni tí ọ̀bá rẹ̀ ìsámi ẹ̀ sí tiẹ̀ pọ̀ mọ́ sí. àmín. ìyá rẹ̀ ń wá tí ó jẹ nísìn tó ń wá tí wọ́n jẹ bàbá rẹ̀ ń bẹ ń sọ ọ̀bí tí ń tàǹkan nísìn ń wá tọ́ mọ́ jẹ kò tí ì tún wá dájú pé wọ́n rí tí wọ́n jẹun lónìí tòun ti bí wọ́n ti níbi iṣẹ́ yìí náà. Ànábì tí gbogbo yín wá torí ẹ̀ tọ́lọ́run torí ẹ̀ dájú sallallahu alaihi wasallam. ìnira tí ẹ wá dọ́bù tiwa wàhálà torí dọ́bù tiwa ìjẹ̀gbọ́n tá Ànábì kan dọ́bù tiwa fìtínà tá Ànábì rí ojú tiwa lọ ogun ìbílẹ̀ tá Ànábì rí ju tiẹ̀ lọ kó tó wá kó ogun ẹ̀sìn kó tó wá kó ogun òní jẹ́ ń tọ́ lọ́ọ̀fẹ́ jẹun sallallahu alaihi wasallam kí ló tí ìwà rí tọ́ wá délẹ́bọ̀ dákùn fí mílẹ̀ o má dáwọn àfáwọn ni ló ń fa dákùn bá ń gbé gbájáde ẹni tí ọgbọ́n láwọ̀ ẹgbó dábà ẹgbọ́ lọ́wọ́ owó ìdá ìwọ́ lọ́gbà agbáṣòwò tó dábà sọ mọ́pẹ̀ ní ká kí ló tí rí Fatima sunkún wá bá bàbá rẹ̀ Ànábì ní kí ló ní tó ń sunkún èyí ṣe tó ń sunkún èmi àtọkọ mi àrí kankan jẹ Ànábì nígbà tí wọ́n ń sunkún báyìí Ànábì wá kásọ tókè fún òkúta l'Ànábì fi okùn l'Ànábì fi di òkúta mọ́kàn kíkùn ọba àyọkún ó sì bọ́jọ Ànábì ní bí wọ́n bá ń sunkún ó dìjẹ ta tẹ́mi bàbá rí ó ti jẹ kankan báyìí ẹwẹ́ ni Ọlọ́run torí ẹ̀dá gbogbo nǹkan ìnira wo lọ wá tí ìgbẹ̀gbẹ̀ mi ò kírun kan wájà rí tó kù lápò mi lọ́sọ̀nù yìí làdáyìn tó wá ní ayé aláṣọ dákùn ti gbíndò kí ló tí kàn ọ́ èrí nǹkankan níbi òde lọmọ àfikò tètè mú tẹ̀sùbá ní tó kù tó lò bó lọmọ tó lò tó ń pè ń gbà náà ìwò kírun mọ́ ẹni tí ń kí ní méjì gbogbo wájú ẹ̀ tó dúdú ní yáwó jẹun yìí òṣìṣẹ́ wà sí fúnra rẹ̀ lára eléyìí ń yáwó jẹun ni ìwẹ̀ ẹni tí ó sì kí rárá ọ́ ìfẹ́ náà 1 million yóò sì wọlé mu Ọlọ́run ní mọ́wọ́ bẹ̀ èmi ló yé mọ́wọ́ bẹ̀ èmi ló yé ẹ̀ntí ọkọ̀ mọ́sálásí òrò owó ẹ̀ntí ọkọ̀ lè jó owó ní ọwọ́ akọ́ lè jó kalẹ̀ gbogbo àdúgbò wá gbìngbìn ó tún wá lọ kó àwọn àgbákò láti fi kàkọ́ ọdún kínú ẹ̀ntọ́ wá fẹ́ kọ́ mọ́sálásí orí kọ́ Ọlọ́run tóun ti bẹ́ẹ̀ èmi ìsọba àbòsí ṣé mo rí kó fẹ́ kọ fún mi èmi rọ́kàn rẹ̀ ojúlẹ̀ yìí ń wo èmi Ọlọ́run sì ń wo heart ìwọ ọkàn bí n bá bẹnu ọkàn rẹ pé wo èmi ọjọ́ arúgbó mi ọmọ kírun yìí bá kíákí náà wọ́n mọ̀ sí wá sí wọ́n mọ̀ sí ẹnu wọn ó sì dùn bẹ́nu wọn ti dùn bí wá sí wọn ẹnu gbogbo ẹ̀ náà láfà yá Làtífù mọ fàáfàá bí bá ń bá yẹn sọ̀rọ̀ yìí tún sọ pé yá Làtífù tọ̀hún pé èmi kọ́ yín sálẹ̀ mi jẹ́ sẹ́nu dúdú ní àṣẹ àwọn àfá ẹnu wọn ti dùn jù mọ́ dẹ́nìkan lóhùn ṣe bọ́lọ̀wọ̀n ọba rẹ̀ níjẹ́ yá Làtífù ìwọ dájú kọ́ máa pè é wẹ́rẹ́ báyìí náà lọ́lọ́run máa pé mọ gbé wẹ́rẹ́ ni ẹni ọkọ̀ ojúlé kan àti kìsìn nìkan káwárẹ́ nìkan kọ́ máa bí léèrè pé kí lọ àṣífù nánú ayé ẹ̀tọ́ wáyìí níbi búrọ́kù wọ́n dé yìí níbi sìmẹ́ntì gbówólé dé yìí kátó wá pé afẹ́sẹ̀wó sẹ́ fún bíríkìlà ọwọ́ ara ilẹ̀ gbóngbú ọwọ́ akọ́ yàrá kan kìsìnì kan tọ́lẹ̀tì sí bẹ́ẹ̀ gbogbo wọn jọ ń sùn wọ́n wá ta aṣọ torí wọ́n bá fẹ́ ṣe sáà ní kí ara rẹ̀ nìkan kọ́ máa sọ fúrú ẹni pé kí lọ àṣífù gan níbi lébìrà ayín tẹ̀sí wọ́n sì ní wọ̀rọ̀ ń gbowó jù kí lọ àṣífù gan ha tẹ́ bá gbọ́n tá nẹ́bí sọ́pọ̀ obìnrin tó bá gbú bẹ́ẹ̀ ó dúkẹ́ fọ́lọ́ ní in tó ń ní ní
tí a mọ̀ pé half plot ọ̀tọ̀ Akramakallah. half plot náà bọ́bá dójú ẹ̀ tán wọ́n tún géun náà sí méjì yóò máa jẹ́ dáa mẹ́rin. wọ́n tà fẹ́ lómi yóò sì kọ́lé síbẹ̀ ẹni ọkọ̀rù yìí ni tá a bá dé nìkan tó bá wà tó ń gbé kí lọ àṣìfù gan ọ yẹ ká wo ń tọ̀ ń pé ọ̀dọ́ lọ mọ̀ ẹnu yàrá kan tó kọ́ ni àwọn kan bẹ wọn ò ní kọ́ tí wọ́n èkó láyé wọn ò ní kọ́ ẹ̀jẹ̀ gbogbo ọmọ ọ̀rọ̀ tí ọlọ́run gbogbo gbà ànábì lẹ́wà ń gbọ́ yìí sallallahu alaihi wasallam. فمنعه الرسول فبكى معه بمكة فلما رأت قريش أن الرسول صار له أصحاب وأنصار nígbà táwọn kùrẹ́ṣì àwọn ẹlẹ́bọ nílùú Mákà tí wọ́n súnmọ́ ànábì àtàwọn ẹbí rẹ̀ tó jẹ́ bí fún un nígbà tí wọ́n á rí i pé ìsìláàmù yìí ànábì ti láwọn kan ní Màdínà tó ń já láfẹ̀yìntì fún tí wọ́n jẹ́ lùnà ṣe fún un يدافعون عنه tí wọ́n aburú tó bá fẹ́ ṣe wọ́n máa dá padà وينشرون دعوته tí wọ́n sì rí i pé ìpè tí ń pè wọ́n yín fọ́n káàkiri lọ náà nù. صمموا على قتله wọ́n wá níbi tó dé báyìí ẹjẹ́ apá nabi Muhammad. ẹ̀rí wọ́n tún fẹ́ pa ògbówó wútúbàdé lọ o. wọ́n tún fẹ́ pa iná wọ́n tún fẹ́ pa yìí صمموا على قتله wọ́n ní tó kù ní ẹjẹ́ apá. lórí tí ń ṣiṣẹ́ ọlọ́run bàbá rí pọ́ ń gbélé bàbá rẹ̀ wàhálà fẹ́ pọ̀ o lè lọ ilé ìyá rẹ̀ bí ìyá rẹ̀ bá ní yàrá ń bẹ̀ kó lọ ọbẹ̀ ọ̀lẹ́bí wọ́n náà lọ Mádínà. sọ̀rẹ́ mi rẹ̀ mọ́jẹ̀ wọ́n gbà inú tó lágbára jù ní property ọmọ nẹ́bí adama ẹ̀mí jẹ́ kan wọ́n bá wọlé rẹ̀ bí wọ́n bá ní ọ̀nà jẹ́ bọ́n bá ń bẹ bọ́lọ̀ ń bá tún lò ó tún kọ́ ó tún lè kọ́ mi tí ó tún wá dájú ìtàn owó lọ àmọ́ bẹ́ẹ̀ mi bá ti gbọ́ ọparí o ọparí ogún tó wà very important jù láyé ẹ̀mí jẹ́ kan ànábì ni wọ́n tún fẹ́ pa yìí ládùúgbò wàhálà lérí kíni kìí ṣe pé ń jagun lẹ̀ Akramakallah. kìí ṣe pé ẹkọ́ kalẹ̀ wá ní tòun ní ọ̀pọ̀ jù iná àkọ́bá kìí ṣe pé wá lóhun lẹ́ẹ̀fún ní sínétọ̀ ọwọ́ afúnra pé ọmọdé pé òun náà mọ̀ fẹ́ fún tẹ́wàá fẹ́ mú kó ọlọ́run ahad ẹyọ kan lọ́lọ́run tí wọ́n bá níbi fa wàhálà sí sallallahu alayhi wa sallam sallallahu alaihi wasallam. واتفقوا على أن يأخذوا من كل قبيلة شعبا wọ́n wá ní bàbá fẹ́ pa o ọ̀nà tá a gbé gbà tá a fi rí pa ni. واتفقوا Akramakallah. wọ́n ní bàbá fẹ́ pa ọ̀nà tá a gbé gbà tá a fi pa ni wọ́n wá pẹnu pọ̀ ipe ìdílé kọ̀ọ̀kan kó fa ọ̀dọ́ kọ̀ọ̀kan kalẹ̀. inú ilé kìíní kí isa wa inú ilé àwọn kìíní kí kàrímọ̀ wa ọ̀dọ́ kọ̀ọ̀kan inú ilé kọ̀ọ̀kan ẹ̀ẹ́fà wọn kalẹ̀ àwọn náà gbọ́n báwọn ọba ti ẹ̀jìyà lọ́dọ̀ ọlọ́run gbogbo ilé kọ̀ọ̀kan ní ọ̀tọ̀ wò wọ́n wá mú inú ìdílé kọ̀ọ̀kan ilé ajé yunifásitì ẹ̀mẹ́nìkan ilé kìíní ẹ̀mẹ́nìkan ẹ̀wòlé ìbálọ́dẹ ẹ̀mẹ́nìkan jáde. ẹ̀wòlé oyin gan ẹ̀mẹ́nìkan tọ́jọ́dọ̀ káwọn ọ̀pọ̀ báwọn táwọn jọ ṣe rí ibú nìkan lẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ó gbogbo tí wọ́n ń ṣe yìí o ànábì ò ṣépèlé wọn o wàdá ìkò ṣépè ẹwù ọ̀tá tó fojú hàn kò ṣépè ìtún pariwo náà ni ọlọ́run bá ń fọ̀nà mọ̀ wọn ọmọ pọ́n náà ní ń pa wọn sí ní la ilaha illallah wọ́n á múra kankan wọ́n tún lè yìí èmi ògún dé ni mo sọ bẹ́ẹ̀ n ò sì sétì rí bí n bá ní wọ́n tú bì kan yín tù ní wọ́n tú ilé yìí má túlé dákun rántí ọlọ́run gbogbo tó kó sọ́dọ̀ tí ń jẹun náà rántí pọ́ ọlọ́run ló ní ọmọ jẹ́ torí ọ fẹ́ fi ọrọ̀ tí ọ̀dá náà ló fi ní oní tí ọ̀dá lọ́wọ́ wá pè lákàyè rẹ padà pé ọjọ́ pé ọlọ́run ló ti ọ̀lọ́ lágbára agbára tiẹ̀ ń bọ̀ wá dọ̀lẹ́ Allah
ntó lò ń gbà tó ń bẹ ní oyún ọ̀sẹ̀ kan oyún ọ̀sẹ̀ méjì ó lò nǹkan kan mẹ́ bàbá ní a máa tú àpò ẹnìkọ̀ọ̀kan wo ní wa yìí ẹlẹ́ bá abẹ́rẹ́ lápẹ̀ ẹlòmíì tí wọ́n wí lásọ pupa ọjọ́ bá ṣe ẹ̀rọ fi ń tan rẹ̀ ọjọ́ bá ṣe jókòtà ń wúra ọjọ́ bá ṣe jókòtà jọ sí àgbà àgbà ẹ má ní ẹ máa wọlé kálukú ẹ máa lọ tún òní ẹ kankan ní ẹ sì họ nínú ilé ẹlòmíì dájọ́ ń kírun lẹ́yìn ọlọ́run tó ti ní la ilaha illallah muhammadun rasulullah kí ló sẹ́kù tó ń wá káàkiri kí ló ń wá ọlọ́mọdé ìṣọ́ra ni o tó bá dénú mọ́tò mi náà ó wà níbi tí mo jókòó sọ wá ní ti kú sí o sáwọn bàbá wọ́n ṣe pé ò ní kú fún ọ àwọn bàbá gan dà lẹ́yìn ọlọ́run ẹ̀yin jàmá kò sí lọ́wọ́ kò sí kankan mọ́ o lè ṣáájú wọ́n ni máa fi para bàbá débi tí a ti máa ra pákó ní torí pákó ní ń tà tí gbogbo wọn bá nà tí wọ́n nù èmi Àyìnlá ni wọ́n tà fún máa fi rárá ọdún bá ṣe yí bí n bá ń bẹ nínú àkọọ́lẹ̀ pé wọ́n tà fún èyí wọn ọ̀ràn ọlọ́run kò sí kankan tọrọ ọlọ́run lẹ́yìn àdúrà kò sí kankan tọrọ ọlọ́run níta ẹgbẹ́ gbọ́lọ́gbọ́ ta lọ́gbọ́ ìbọ́lọ́ náà ni òkúta ẹ̀ bá sọ mọ́ pẹ́ ńlọpẹ́ sọ ọmọ ni tá ń dàgí àtòkò tọ́lẹ̀ kí lọ wá fẹ́ gbé lọ́dọ̀ ọlọ́run lọ gbọ́lọ́wọ́n ọba gbọ́ ó sì gba àdúrà gbọ́ ó ti tán ó ti mọ̀ pé ń tẹ́lẹ̀ ṣe tóun fi lè mọ gbàdúrà yín náà ní kẹsàdúrà ó sì júwe ẹ̀ fún wa ọba dáadáa lọ́lọ́run ẹ̀dá pẹ́ ní Allahu Akbar Allahu Akbar ó ní ud'uni ẹ pè mí ẹ bẹ̀ mí astajib lakum mo sì dá yín lóhùn ọlọ́run èyí sì sọba tí sọ̀rọ̀ tí èsì bẹ́ẹ̀ mọ́ àdúrà tó ń ṣe tí ò ti gbà ní kì í já mi ní bọ́bá já mi ọ parí omi ń bẹ tọrọ ọlọ́run òṣìṣẹ́ tọrọ òun lọ́mọ repercussion ní òjò ṣe fún yín ń bẹ náà àwọn nǹkan míì tọ́ máa dá máa ń tọrọ ṣíṣe tọrọ òun òṣè tó bá jẹ́ ní tó ní mọ́nì tó sì mọ ọlọ́wọ́ yẹ kó ní tọ́ tọrọ ẹ̀ òṣè ìwọ ọlọ́run tó alhamdulillah tọrọ ọmọ kí ló dé tí ò fi ṣe واتفقوا على أن يأخذوا من كل قبيلة شابا ويجتمعوا أمام داره bàbá sì yàn wọ́n tán wọ́n lu ẹnu ọ̀nà rẹ̀ wọ́n lọ pé síbẹ̀ أنه إذا خرج bó bá ti ń jáde nínú ilé rẹ̀ ضربوه kálukú wọ́n ní bàbá wa ní dọ́ràbù ti bẹ̀rẹ̀ ẹ̀ máa gún ni gbogbo yín máa gún ẹ̀ máa gún ضربة ní gúngún tó dáa gbogbo tó lè tètè kú lẹ́ máa gún. ليتفرق دمه في القبائل yóò jọ jẹ́ pé bẹ́ẹ̀ bá gún bẹ́ẹ̀ tẹ́ sì pa bẹ́ẹ̀ yóò jọ jẹ́ pé gbogbo òdílé kọ̀ọ̀kan ohun ilẹ̀ ẹ̀jẹ̀ ànábì wà kí ẹ pé nìkan ẹ̀jẹ̀ rẹ̀ ọwọ́ àárín pé ẹ̀jẹ̀ rẹ̀ àwọn tí ẹ fi kọ́ lọ́rùn nù. ẹ̀rí wọn wá múnú ìdílé kan àwọn kẹfẹ́ rí èsì ọmọlúwàbí wọ́n sì gbọ́n ẹ̀yìn kan tẹ́ ẹ jẹ́ ọ̀tá rẹ̀ ẹ̀yìn ò ṣe fèsì ẹ̀ wọ́n lọ mú ìdílé kan pé gbogbo àwọn papọ̀ sí rí ibú yìí níṣẹ́ ليتفرق دمه في القبائل kájẹ́ rẹ̀ kó lè fọ́n káàkiri gbogbo ìdílé kọ̀ọ̀kan. فلا يقدر أقاربه على محاربة العرب torí ń tá a tún fi fẹ́ ṣe bẹ́ẹ̀ ni wípé tá a fi múyàn nídìílé kọ̀ọ̀kan bá a ṣe múyàn gbogbo àwọn lárúbáwá tó kù wọn ò ní lè dìde ogun sí wa pé lágbájá lọ pa ẹ̀pà àwọn náà nígbà tí wọ́n bá ti ráwà náà pé ìdílé kọ̀ọ̀kan kò sẹ́ni tí ò lẹ́nu ń bẹ̀. فأمره الله بالهجرة إلى المدينة ọlọ́run wa ní wa nẹ́bí òde o àsìkò Madina wa tó wọ́n a ṣe yíjíra lọ Madina. فلما كان الليل اجتمعوا على بابه nígbà tí ó sì di lóru gẹ́gẹ́ báwọn kèfèrí ṣe pláàni ẹ̀ ó di pé àwọn náà ti dúró lẹ́nu ọ̀nà ànábì Muhammad kalẹ̀. فلما كان الليل nígbà tó wá di lóru akramakallah اجتمعوا على بابه wọ́n lọ pé sójú ọ̀nà ẹ̀. akramakallah. فأمر النبي علي ànábì wa pa Àlí láṣẹ Sayyidina Àlí أن ينام مكانه sùn lórí bẹ́ẹ̀dì mi. nígbà tásìkò tá ànábì ó jáde tó ìwọ Àlí ǹdẹ bọ́ sí rí bẹ́ẹ̀dì aṣọ òbúra mi fi bóra ìbora ẹ̀wọ̀n kan báwọn Àlí ṣe ṣàgbá kọ́ọ̀lì jẹ́ ńlẹ̀ tí wọ́n nù. bẹ́ẹ̀ yẹn wọ́sọ ẹlòmíì láyé ní yóò họra kù.
pẹ̀lú gbogbo nǹkan kí nǹkan tán ti lọ ń wá sí gbogbo ẹ̀sùn pé ó ṣe èsì wọ aṣọ ẹlòmíì ó lè máa rẹ́rìn láìsí tí ń pààyàn lẹ́rìn. Ànábì ní wàlí àsótó tọ́lọ̀ ní kí n jáde bọ́ sórí ibùsùn mi aṣọ ìbora mi ni ìbora. àlínú sì kọ́njọ́ náà ó wò pé gbogbo tí ọba tí wọ́n bá fẹ́ ṣe fún kún ṣe fóun bẹ́ẹ̀. wàgùtọ̀ bíbardìlà fi fásọ mi búra fakharaja nàbí ànábì wá jáde. waqad akhadha Allahu absarahum ọlọ́run ti wá gba ìrìnà wọn ọ̀tọ̀ lójú àwọn bàbá wa ní ọ̀tọ̀ lójú wọn lọ́tọ̀ nìrìnà ojú ń bẹ lórí wọn àmọ́ wọn ò fi rí ànábì Muhammad. bọ́lá bá ṣe tán tí ó ṣe nǹkan ẹnìkan ò lè kọ́ ní wọ́n máa lé ọ wọ́n máa kó kọ rẹ sí nǹkan ọ̀hún ọlọ́run ò sì ní jẹ́ ọjẹ́ tọ́rá níyàn tiẹ̀ lọ́lọ́run wò ọlọ́run rí kọ́ ọba tẹnìkan jẹ́ ọ̀ọ́dá tẹnìkan ó rí nǹkan mọ́lẹ̀fẹ́ nìkan ó pé kọ́ mọ́ da fẹ́ ni ọ dáa fún ó pé kọ́ mọ́ yẹ ni ọ yẹ ọ̀pẹ́ ni ọ gánú ẹbí àfikún orí bọ́ ọ̀pẹ́ ni ọ̀rọ̀ náà ó pé kó dí ọlọ́run èyí ṣèkà ọlọ́run èyí ṣèkà nǹkan kí nǹkan bẹ̀rẹ̀ ọmọ níbi adama àtàwọn àtàwọn ọmọ àtàwọn ọmọdọ́mọ ọlọ́mọdé pa àwọn káwa. àmín àmínà. àdínládùúgbò kan wọ́n sì wọ́bẹ̀ wọ́n sì kó mọ́sínì mẹ́fà masini gungun rọba rọba àbí kílẹ̀ ń pè àwọn masini kan tí yẹn lè fodó gún sí wẹ́wẹ́ hùn wọ́n sì kó mẹ́fà lọ ìyẹn wá ń bí ẹni tó jẹ́ tèmi láàrin wọn ẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi gbé masini ó ní wà láyé àjí wọ́n gbé masini lọ́dún ní mẹ́fà wọn kó lẹ̀ kan náà àwọn ẹ̀yà wa wọ́n ti wá gbogbo nǹkan kí nǹkan àsùnfàn fanti fan kìnnì kan igi àjà kìnnì kan wọ́n sì tó gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn mo ní tí wọ́n fi wá ń jálẹ̀ kó ní wọ́n já dáadáa wọ́n sì ní tí è ṣe 1 million mẹ́fà ni wọ́n kó lẹ́ẹ̀kan náà nígbà tí ọba yìí fi mọ́ wọ́n ti mọ bí wọ́n ti ṣe wọ́n ti tú ìtú wọ́n ti sá wọ́n máa pèrè wọn ẹ̀lọ́ mo ní ẹ́ńjìnì rọ́bà kan 1.2 ó sì dáadáa nọ́mbà rẹ̀ náà nù wọ́n ti ta gbogbo ẹ̀ tán wọ́n ti fi mú mú tán wọ́n tún wá mí nìsìn ọlọ́wọ́n jọ dáa fún yín ọlọ́wọ́n bá yín wáṣẹ́ kìí ṣe pá bú yín akéré ọ̀rọ̀ ọlọ́run lọ́dọ̀dọ̀ yín a sì kéré sẹ́ni tí bú yín kí lẹ́yìn ó bú yín sí iṣẹ́ dá ń dùtà rí àmọ́ kò burú kẹ́yàn máa lọ ti bárò ọlọ́wọ́n ṣàánú yín ìyàní ṣe márúwá ẹ̀dàkùn ìyàní ṣe ń gun márúwá ẹ̀yìn náà ọlọ́wọ́n jẹ ẹrẹ́ tí ó rà fún yín àwọn olè wọ́n èyí sí èèyàn burúkú tí wọ́n jẹ ni wọ́n rí ọlọ́mọ́ràn yín sí wa láyé láyé Al-Qur'an al-Azim. فخرج النبي وقد عاض الله أبصارهم ونثر على رؤوسهم ترابا. النبي وبجده قولوا صلى الله عليه وسلم. jíjáde tí ó máa jáde bọ̀ yín wá ń fọ́n yẹ̀pẹ̀ yín fọ́n lé wọn lórí. كان في يده وهو يتلو ياسين إلى فأغشيناهم فهم لا يبصرون. Ànábì wá bẹ̀rẹ̀ sí ní fọ́n yẹ̀pẹ̀ lé wọn lérí yẹ̀pẹ̀ tó fọ́n sí wọn lérí ó ti ké Yásìn láti bẹ̀rẹ̀ dé إلى فأغشيناهم فهم لا يبصرون. Ànábì wá ń fọ́n sí wọn lórí báyìí nǹkan kọjá tiẹ̀ lọ ni. Ta ni bí ọ̀sá Asiri nínú Al-Qur'N? Asiri nù ọ̀kan tó nù máa fọ́n lé wọn lórí فأغشيناهم فهم لا يبصرون. Ànábì sì ń kọjá lọ ẹni wọ́n palẹ̀ mọ́dé nù bá oníjígà mú dání onísọ́ọ̀dì ìdà ó mú dání ọlọ́fà ó mú dání ọlọ́run lọ́yá jáde máa ké Yásìn rẹ lọ sísẹ̀ ń da yẹ̀pẹ̀lẹ́ wọn lérí ọwọ́ akù ìmánì ti wà tí èsẹ̀ láre. wa qala Aliyyu radiyallahu anhu Sayyidina Ali wá sọ ọlọ́run bá wa kẹ́ anna nabiyya sallallahu alayhi wa sallam. ó ní ẹ̀rá nàbì kí ọlọ́run kọ́ máa bá a. qala li Jibril. ń sọ báyìí fún Jibril. man yuhajiru ma'i. ńgbà tó ọlọ́run ní ìjírá yá Madina yá ta ni ó ṣe ìjírá pẹ̀lú mi.
ta ni ó tẹ̀lé mi ẹ gbọ́gbọ́ ẹ o ẹ̀rí báwọn man yuhajiru ta ni ó ṣe hijira pẹ̀lú mi gbọ́gbọ́ ẹ. qala Abubakar ó ní àlí wa ń sọ yí pé ànábì wa ń sọ fóun jọ náà yí pé jìbìrìlù ń sọ fóun pé Abubakari ni àkọ́kọ́ tí wọ́n fẹ́ lọ hijira Madina ànábì ní ọlọ́gbọ́dọ̀ lọ dúró tì mí nígbà tó wá fẹ́ dípà ànábì ń lọ gẹ́gẹ́ ọlọ́run wá ní wí fún òun ní ọ̀tẹ̀lẹ̀ ọlọ. falamma sami'a Abubakar yabki bil farah nígbà tí Abubakari wá gbọ́ inú rẹ̀ dùn yí pé èmi ní tẹ̀lé ànábì lọ èmi ní tẹ̀lé ànábì inú rẹ̀ wá dùn ìwọ́n sunkún ayọ̀ bu ẹkún dùnú ọlọ́run gbogbo yín tẹ̀ ń gbọ́ túbà lónìí àti mi náà àtàwọn àrọ́mọdọ́mọ wa mọ́sà pàwọ́lẹ́kùn dùnú. àmín. tọ́lẹ́kùn bànújẹ́ ń bẹ o gidi ọlọ́mọdé abá wọn sún. àmín. ọmọ tí wọ́n wá mọ́ tí wọ́n ní wọ́n fún lẹ́wọ̀n 15 years wọ́n wá sànkọ́bù sí lọ́wọ́ ìyá wa ní ìṣe wá ṣe pọ́ máa tẹ̀hún ìṣe wá ṣe pọ́ máa tóhun nìkan wọ́n wá mú ládùúgbò ráyè ẹ̀gbó ló sí ọmọ alájẹ̀ má sunkún 15 years ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni kò dẹ̀ ní pé mẹ́ẹ̀ẹ́dógún yẹn máa tún dé sọ́mọnù sọ́ọ̀ wá ń lọ pólì ní àbọ̀ lọ yunifásitì ó náà sì gbá wọn lárúbáwá kan tí ọ̀dá ní ẹ̀tàrákà ìyá ẹ̀tàrákà ẹ̀dẹ́kùn ṣé ọ̀wá ń lọ yunifásitì ní àbọ̀ ń lọ pólì àbọ̀ ń lọ tírénì abẹ́ọ́ ni ọlọ́rọ̀ ànábì wa Muhammad ẹ̀ ń lọ yìí bó ti wù kẹ́kún bànújẹ́ kó ti mọ bíntín mọ́jà bá wọn sún. àmín. wa kharaja an-nabiyyu ma'a sahibihi ànábì wá jáde pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam ọ̀rẹ́ rẹ̀ tó qama fil gari thalatha layalin nígbà tí wọ́n jáde àwọn tèfèrí sí bẹ̀rẹ̀ sí ní lépa wọ́n wá kónú kòtò inú kòtò tí wọ́n kó sí jọ́ náà lọ́hùn wọ́n lọ́jọ́ mẹ́ta ń bẹ̀ tí wọ́n fi ń fara pamọ́. òun àìjà ni wọ́n jọ kó bẹ̀. òun àti Abubakar wọ́n jọ kó lé àwọn náà wọ́n jọ wọ kòtò tí wọ́n fi fara pamọ́ síbẹ̀ bẹ́ẹ̀ bá lọ Mọ́kà àwọn àfáà jẹ́ tó máa sẹ́kù ló kọ̀ mí. járe lè ra ì. òun eléyìí òun ètètè owó etí lójú ọ̀nà. kò ló kọ̀ mí. wà á kọ́ọ̀mà fìlẹ̀gẹ́rì fẹ̀rẹ̀ àṣàlẹ̀yẹ́lì wọ́n wá dúró ànábì àti dání wọ́n jọ wà lóko. àtàbúbákírì ànábì àtàbúbákírì kò sí lóko mi. akẹ́lámọ́gálà tọ́ ọ̀dà wa kana Abdullahi ibn Abi Bakr ya'tihima fil masa. tọ́ mẹ́sẹ̀ wá wà ń bẹ̀ ńjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ lọ́mọ àbúbákírì ọ̀kanú àwọn ìdílé àbúbákírì ìwà pẹ̀lú ya'tihima fil masa. yóò wá ní àṣálẹ́ wa yukhbiruhuma bi akhbari Quraysh. yóò máa wá fún wọn ní làbárì nípa àwọn Kùrẹ́ṣì àwọn ẹlẹ́bọ inú ìlú Mẹ́kà pé báyìí ni wọ́n tún ìgbésẹ̀ báyìí wọ́n ń gbé o. wọ́n bí ta'ami. wọ́n sì gbóúnjẹ wá fún ànábì ń bẹ̀. thumma. àwọn bàbá wa lọ́rọ̀ pọ̀ ń bẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà náà. kharaba min al-jar. wọ́n jáde thalath layali. wọ́n jáde lẹ́yìn ọjọ́ kẹta nínú kòtò òun àti táwọn jọ jáde níjọ́ kẹta òun àtàbúbákìrì yìí náà ni. fawasala ar-rasulu Quba'a. nígbà tá ànábì ó jáde tán lílọ tí wọ́n ń lọ. ẹ̀sìn fún ànábì ẹ̀ sọ pé sallallahu alaihi wasallam. lílọ tí wọ́n ń lọ Kùbá ni wọ́n lọ forí sọ. fabana al-masjida fiha. wọ́n sì ń délùú Kùbá wọ́n mọ mọ́sálásí síbẹ̀. hatta dakhala al-madina. èyí ni wọ́n wá gbé wọ Madina lọ làwọn wá ń kọ́ ni pé tọ́lá alibadiru alayna. faqala an-nabiyyu fi madina. ànábì ń wọ Madina torí pé Madina ní òun ètí ìdé tí wọ́n ti tẹ́wọ́ gbà hun inú ànábì wá dùn wọ́n sọ báyìí pé Allahumma. olúwa o Allahumma. ọlọ́run o. ankilhumma. Madina mọ wàyí ìtì ìdébẹ̀ tí wọ́n ti tẹ́wọ́ gbà mí àrùn tí fọyàn lójú àrùn tí dìyàn létí àrùn tí bàtẹ̀yàn jẹ́ àrùn oríṣiríṣi àrùn tí máa ń da ìgbésí ayé ẹ̀dárú mọ́jẹ̀ká kọ́ ṣẹlẹ̀ sí wọn bí yìí o. ẹ wò gbogbo àdúrà ni lọ́rọ̀ ń gbà fún wọn Madina gbogbo àdúrà tí Ànábì tọrọ yàtọ̀ sípà Ànábì ń bẹ nínú ìlú wọn
gbogbo àdúrà tó tọrọ ìjọ náà tó rí dùnú pé ha níbi a ti bí mi wọ́n sì lálàá sí mi wọ́n sì lé mi jáde ha wọ́n sì hàn mí lé mà ibi tí wọ́n wá tí wọ́n tán bá wọn rárá bẹ́ẹ̀ mo dé tí wọ́n ti ẹ̀yìn tí ìdé tí wọ́n ti ń palẹ̀ mọ́kalẹ̀. kódà àrùn ikọ́ má fi ṣe wọ́n bẹ̀. ẹ̀rì kí ẹ bá dé mọ́ká yálà yà kọ́ ń bẹ́ẹ̀ bí sùdí sí bá ń ké gbọ́dọ̀ bá ń pé alhamdulillahi rabbil alamin ẹ lè gbọ́ 300 million yìí kọ́ bẹ́ẹ̀ tí mo gbọ́ mi ọ tọrọ gbogbo ẹ̀ pé gbogbo tí bá jẹ́ nǹkan dààmú mọ́jọ́ ṣẹlẹ̀ nílùú ọlọ́run sì gbà fún ànábì waja'al barakata fi saddiha wà wàmúdìá nǹkan títà ríra àwọn àtèyí tó jẹ́ scale àtèyí tó jẹ́ alábọ́dé àtèyí tó jẹ́ alágolo fàlùbáríkà sí fún wọn. waja'al gubbaraha shifaan. sẹ́ẹ̀sì mọ̀ pé Mádínà wà lélẹ́rùkú ńjọ́ náà ó wá ibi tá ànábì wá ṣàdúrà dé sí fún wọn ni pé gbogbo tí ń jẹ́ eruku bí yìí tí bá ti ń kó sí wọn mú tí ń gbẹnu wọlé kó sì máa jẹ́ ìwòsàn fún wọn kó má dàárẹ̀ fún wọn. Allahu akbar. قولوا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن الله يأمر بالعدل والإحسان لهم قال سيكون دادا كسر دادا كان دادا والبعض يعظكم لعلكم تذكرون قوموا إلى الصلاة يغفر الله لنا ولكم آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. بسم الله كاكل الله كما باولا جاءت كباوين يولم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله كاكل الله كان وكوتي وانا وجبنا بتاع لكل القيامة لهم باو. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. èmi àti wọn náà àwọn náà ìjọ kan lápò láàmà lọ bá wọn ọlọ́mọ ti jẹ́ ọyá wọ́n pa wọ́n jàtijàti wọ́n pa wọ́n rédèrèdè wọ́n jẹ́ akúdekú wọ́n jẹ́ wọ́n tọrọ kú fún agbẹ̀rẹ̀ bisimilayi kakulu aláwọ̀ kan lẹ́kẹ̀rẹ́ tá a máa kénu ni ọlọ́run tọ́jú ẹ̀kọ́ amásínú sàárè wádìí wa. bisimilayi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yaldi walam yulad walam yakun lahu kufuwan ahad. ẹ jẹ́ àwọn ọmọ yẹn mọ́ lọ lé kéwú dáadáa Al-Qur'ani bá ti gbónú ara wọn tí wọ́n tún ká wọn tíra míì wọ́n lè máa rántí ní tí ń bẹ láre èmi àti ẹ̀ láàfin rántí pọ́ yẹ kásàdúrà fáwọn òkú wa báyìí ẹ̀rí ìyá àbí bàbá ó ní wọ́n máa mi máa lọ kẹ́kọ̀ọ́ bí mo ti ní ọmọ lọ kẹ́kọ̀ọ́ ní tí wọ́n bá ń kà wọ́n tó dáa fún lọ́la ìwọ náà wà nínú wọn. khayru ma waratha ar-rijalu banihi. ètò olùfikalẹ̀ fọmọ rẹ tí ó jogún sójogún gbogbo nǹkan náà èyí tó wájú ọba ogún jíjẹ tí ó jẹ. adabun salihun wa husnu thana'i. orí ẹ̀yìn dáadáa ló fi kalẹ̀ wọn máa yìn ọ́ látara rẹ̀ ọmọ alágbẹ́dẹ́kọ́ yìí ọlọmọsà kẹ́ bàbá rẹ̀ o tún wá kọ́ lẹ́kọ̀ọ́ bó la ṣe bá gbàlagbà sọ̀rọ̀ bó la ṣe bá ẹni tó jù yàn lọ sọ̀rọ̀. huwa khayru min ad-dananiri wal awraqi fi yawmin shiddatin aw kha'i. bàbá ti lọ parí nù ni ó bù sẹ́nu ni ayé ọmọ ara ń tọ́kàn inú ilé wọ́n ọmọ ara ń tọ́kàn àdúgbò wọ́n ọmọ ara ń tọ́kàn ìlú ọmọ ara ń tọ́kàn. tilka tafna wa dinu wala adabu salihu to la yafniyani atalqa inta adabuta ìwọ ọmọ mi inta adabuta bá kẹ́kọ̀ọ́ inta adabuta leke wọlọ inta adabuta mo ní ọmọ iléèwé ọlọ inta adabuta mo fi síbi ẹ̀kọ́ sẹ́ ọkọ̀ yanjú inta adabuta olówó ló ṣe mo ní ọmọ ṣe inta adabuta ọmọ mi bọ́ ọba lẹ́kọ̀ọ́ ya bunayya sabira kunta yawman tu'addu fil kubara'i. bọ́
bá kọ́ gbogbo ẹ̀kọ́ rí tó dè yẹn ńlá tó dè yẹn pàtàkì bí wọ́n bá ń ka àwọn èèyàn lọ́la wọ́n sì fi wọ́n náà kún wọn ẹ̀yin náà rí ni gbogbo ṣe kàáfà láyé lónìí tí wọ́n wà yọ mílẹ̀. alhamdulillah. kí wọ́n tún fẹ́ gàn kún bẹ́ẹ̀ bá ń ka wọn àfáà bọ̀ tẹ́ ń ka wọn bọ̀ tẹ́ ń ka wọn bọ̀ tẹ́nìkan tiẹ̀ tún wọn náà ilé pé ó ku àfáà kìíní ẹ máa ka wọn sùn ẹ má ti kà yín bẹ́ẹ̀ bá ka wọn tẹ́ bá pé 5 million wọ́n wà pé 4.95 ọdí wẹ́yìn kọ́ àti àfáà Buhari ẹ̀ẹ́ta àdẹ́ta ya bunaya sagira. àwọn wọ̀nyí ti kọ́ yìí kalẹ̀ ọjọ́ ti pẹ́. La ilaha illallah. ó ní ìta àdẹ́pútà. ìta àdẹ́pútà. bàbá lẹ́kọ̀ọ́. ya bunaya sagira. kunta yawman tu'addu fil kubara'i. wọ́n bá ń ka àwọn àgbàlagbà ni wọ́n kà wọ́n náà mọ́ wọn kò sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá ìtọ́lọ́mbà ti ṣe ẹni ó lè pè ọmọ sí òsì kò sọ́gbọ́n tí wọ́n kọ́dà kí wọ́n fi ẹ̀gàn kún àti ẹ̀gán wọn kà bọ́ bá kẹ́kọ̀ọ́ náà tọ́ bá wá yanjú kunta yawman orin rédèrèdè ìwọ náà kunta yawman bọ́bá mi gbàgbà ìwọ náà wà jẹ́ tó á dùn fún wọ́n mọ̀ ká ọmọ wọn àgbàlagbà kunta yawman tó á dùn fún kubara'i. àmọ́ mójútó ọmọ rẹ òun nílẹ̀kùn òkì òun nílò gé ike rágólíìsì ọwọ́ de okùn ma ní wá ń nà sínú ilé onílé ọwọ́ fi bọ mọ́ngòrò tó pọ́n àwọn gbogbo ní dáhùn yín kọ́mọ rẹ lẹ́kọ̀ọ́ mú lọ bí tí ó ti kẹ́kọ̀ọ́ mú lọ bí tí ó ti kọ́ sí ọwọ́ kan dákun ó ní wọ́n máa mi bá kọ́ ọbẹ̀ tó ọba sì gbà tọ́lọ́ ń bá kún ọ wọ́n náà dẹni wọ́n máa kà máwọn èèyàn lọ́la gbogbo àwọn tá à ń kà lónìí ebi wọn kẹ́kọ̀ọ́ ni sinetọ kínní mínísítà kínní pòfẹsọ kínní gọfúnà kínní pírẹsidẹǹtì kínní ẹ̀kọ́ ni wọ́n kọ́ lọ lọ́hùn ṣàánú wọn ni wọ́n fi débi bí wọ́n dé níbi wọ́n rí igi ẹ̀ náà níbi wọ́n kúrọ́ fún wa náà ni wọ́n sá débi à ń kà wọ́n báyìí. al-ilmu yarfa'u baytan la imada lahu. ilé tí ò léèyàn gíga nú àmọ́ wọ́n kọ́ ìmọ̀ bẹ lára wọn ilé náà ní parun ní wọn nílé àfọ ọlọ́kọ́ ńlá wọn nílé àfọ gbani wọn nílé bàbá wa bẹ̀ gọ́ọ̀rẹ̀ wọn nílé àfọ ọmọ yíyà ẹ̀wọ̀n nǹkan wọ́n ti ń tò wọn nílé aláàyá wọn nílé wúrìdí èéṣe tó kọ wọn fi wá wọnú nǹkan tó wá wọnú tàn wá ìmọ̀ ni. والجهل يهدم بيت العز والكرم. wà á lé tó jẹ́ lé àpọ́nlé tó sì jẹ́ lé iyì tó ga bọ́bá ṣe pé ọ̀pẹ̀ làwọn tó ṣẹ́kù ń bẹ̀ ilé ni ó sì parẹ́. والجهل يهدم بيت العز والكرم. bọ́bá rí bẹ́ẹ̀. akọ́lámọ́kọ́lá adébíyà.